ẹ káàbọ̀ padà sórí ètò yín Eji Owuro. Ọlọ́run kó gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn àlejò wa ti ń wọlé ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n ti ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn àfáà wa náà ni nítorí pé gbogbo àtà ń bá wọn pàdé lórí ètò yìí náà là ń gbádùn gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa. Kọ́lọ́run dákun mọ́sà jẹ́ kí a rí wọn pẹ́. Bàbá wa tí mo àgbà lẹ́jọ́ ní sinmi bàbá Fadila Sheikh Alhaji wa Murzek Ismail Agbeti Agbeti. Ọlọ́run gbẹ̀bẹ̀ ní jẹ́ Ismail, kọ́lọ́run dákun mọ́sà gbẹ̀bẹ̀ gbogbo wa. Bàbá salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Lọ́wọ́ mọ́sà jẹ́ kí a rí ikú bàbá. Allahumma amin. Ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí torí àfẹ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Tọ́rọ àwọn èèyàn ti ń gbádùn bí àti ọ̀rọ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lérí ètò yìí. Àwọn èèyàn ń pè mí, wọ́n tẹ̀ ń fún wa ní recommendation tó dáa wípé àwọn ń gbádùn àwọn tọ́pìkì tí bàbá ń treat yìí àtọ̀nà tí wọ́n ń gbà treat ẹ̀. Gbogbo àwọn làwọn wá ń rí wípé àṣẹ Islam kì í ṣẹ̀sìn àjòjì, ẹ̀sìn tó ti wà tipẹ́tipẹ́ ni. Wọ́n dẹ̀ ń ju egbòbi tó wà fún Al-Qur'an àti inú Bíbélì tá a sì rẹ̀ kọ̀ọ̀kọ́ ń bẹ̀. Níbo làwọn lọ lé ní? A ti sọ̀rọ̀ lórí ìmọ̀lọ́run lọ́kan àti yànnànẹ́ ọ̀rọ̀ nípa àrùn làwọn á mú. Àbẹ́ sọ kíníkan jó ní wípé ọ̀rọ̀ ọ̀run tá a bá ní ká tẹnu bọ̀ wípé ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin à ń bẹ lórí ẹ̀ torí pé kíni òun gangan ní Islam dúró lé lórí láìsí irun lára yẹn gbogbo tó lè kú kọ́mọ́ká ní yẹn lọ mọ́kàlẹ́gbẹ̀rún nígbà ẹgbẹ̀rún tí ń yọ sàká tí ò kírun a lè mọ mùsùlùmí torí pa mi mùsùlùmí gangan ní irun ìdí nìyẹn pé ọ̀rọ̀ ọ̀run àgbọ̀dọ̀ mú lọ́kùnkúndùn ẹ wá mú láti fi mọ́ra tí n bá gbàgbé ń jẹjọ kódà ẹ sọ̀rọ̀ fún wa lérí pé bí wọ́n bẹ́ ọkùnrin àti obìnrin bá jọ lájẹsípọ̀ wọ́n gbọ́dọ̀ wẹ ìwẹ̀ kan pé kí dẹ́sẹ̀ Islam nìkan lónìí o ó wà nù Bíbélì náà ẹjọ́ òbí tó wà fún wa ẹ sọ̀rọ̀ nípa bómìnrin bá parí iṣẹ́ àìdọ̀ nǹkan oṣù ó gbọ́dọ̀ wẹ̀ pé Islam ti gbé kalẹ̀ bó ṣe wà látètè kọ́ sí náà nù ni ọ̀pọ̀lọpọ̀ ni ò ṣe mọ́ nísìnyí àmọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí nìkan ló kù sí àwọn ibi tí a tún sáré yanjú nìyẹn kó tó di pé àmọ́ a tún tẹ̀síwájú àyíbó là ń lọ lé nì. Amdan liman alam bi qalam wa lam yalam summa salatu wa salam ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi walladina jahadu fil jihad. Adọ́pẹ́ fún Ọlọ́run Adẹ́dàá, ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tí ọpẹ́ yẹ, ọba ọlọ́pẹ́ jùlọ, ọba tó ṣe pé ìjọba ayé tí wọ́n sọ fún yẹn pé ẹ ṣe báyìí tí yẹn bá ṣe kò sí compensation wọ́dà nígbà míì kò sí thank you àmọ́ bí yẹn bá ṣe on the contrary tí tọ́ba ayé tíjọba ayé ní kí yẹn ṣe lákòójú ní Nàìjíríà lófin tí yẹn bá ṣe contrary sófin Nàìjíríà lọ́dọ̀ àwọn amòfin wọn ní no excuse ní nínú òfin no ignorance ẹ ṣeun so bẹ́ẹ̀ dẹ̀ ni Ọlọ́run ò rí bẹ́ẹ̀ so lọ́dọ̀ Ọlọ́run tó bá ṣe ó gbẹ̀san tó bá tún jìnnà sí ó tún gbẹ̀san so ọba ìlà dúpẹ́ fún ọba elétò tó péye jùlọ a sì tọrọ àlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún Karola Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé bàásàwùláwù rahmanil alamin Ọlọ́run establish ẹ̀ ó gbèdìde gẹ́gẹ́ bí ìkẹ́ Quran 21 verse 107 father of bilam nation ní wà mọ́ àrídàlẹ́ka illa rahmatan lil alamin for not send thee just as a warner but as a mercy to the entire universe. Àárín lásán gẹ́gẹ́ bí olùkìlọ̀ lásán mo kàn wá jíṣẹ́ fún wọn ìgbọ́n àánú láfa Ànábì sàlám ṣe àánú rẹ̀ ọlọ́njọ́ kárí nìkan kan wá náà. Gẹ́gẹ́ bí táwọn bá bọ̀ láti orí ètò láti bí oṣù mélòó láti lọ sí ilẹ̀ mímọ́ ọ̀nà náà ni òkú márùn Islam so a sọ pé òjíṣẹ́ náà sàlám sọ pé bóni al-Islam al-comes so Islam is a kind of religion that is based on 5 solid principles. Kì í ṣe ẹ̀sìn tí yẹn ń fọgbọ́n orí ṣe kó a bá sọ pé ọgbọ́n ìmọ̀lóládínì ọgbọ́n ògbé so kò ṣe ẹ̀sìn tí yẹn ń fi ọpọlọ àbóyè ṣe so ẹ lè rí mọ́ṣáláṣí kan àbíjọ kan ìlànà ìjọsìn wọn kálukú lè máa láwọn àwọn ṣẹ́sí jákujàku kan míì tí ò bá tọ́lá àbí tí bẹ́tẹ̀ Islam là mọ́ ìlànà ìjọsìn wa láti bí dé ilẹ̀ Haúsá délẹ̀ Ìgbò dé Kútọ́nù dé Ghana dé Amẹ́ríkà dé London Jamaica ìlànà kan náà ni so inú eléyìí dẹ̀ ju oore ẹgbẹ́ tọ́nà fún Ànábì sallallahu alaihi wasallam inú Quran chapter 5 verse 3 tó ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islamu dinan al-yawma today Allah akbar akmaltu lakum dinakum today have I perfected Islam for you as a religion wa atmamtu alaykum ni'mati and I've also completed my favor on it as a religion. Waraditu lakum al-islamu dinan and I'm also pleased with it as a religion. Two different words that came with different categories. Ọlọ́run ní mo yọ́nú sí, mo gbà lẹ́sìn, mo fara mọ́, mo attestate rẹ̀, mo sì perfect rẹ̀.